tóbi. Allahu Akbar. Ẹni tó máa rí ayọ̀ parí ọdún yìí ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹlẹ́kẹta ẹni tí ò ní ṣerú ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹ jẹ́ kí gbogbo èèyàn dìde kó gbé Ọlọ́run tóbi ju tàtẹ̀yìnwá lọ ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allahu Akbar. Àfáà ti sọ nípa ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn yẹn náà ni kí gbogbo wa dì mọ́. Ìbà. Torí parí àmì ṣe a ò ní ṣerú ara wa. Àmín. A máa ṣe ọdún yìí. Àmín. A máa tún ṣe ọdún tó ń bọ̀. Ìrànlọ́wọ́ Ọlọ́run àti àlùbáríkà Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Orúkọ tí mo jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ bí ẹni tó rí àmì ṣe àràánú gbà. Àfáà ti sọ ká má kánjú ká má sáré eléré. Ká má dàbí PA tó fẹ́ gbógun ti ọmọọṣẹ́ kábíyèsí. Torí kábíyèsí dá lọ́lá PA gbà kan lọ́wọ́ ọmọọṣẹ́ yẹn. Ó fi ìlara gbà lọ́wọ́ ẹ̀. Kò dẹ̀ mọ̀ pé lẹ́tà tán fún un kán lọ fi pa ni. Ojú kòkòrò ló fi gbà lọ́wọ́ ẹ̀. Ó ṣíwájú ẹni yẹn lọ. Ikú tó yẹ kó pa PA ló pa olójú kòkòrò. Kò sáyé fún mi láti ṣàlàyé ẹ̀ lédè. Ṣùgbọ́n torí mo wà mílíọ̀nù tí a jọ ṣe léyìí ní agbára Ọlọ́run 2023 gbogbo ẹni tó rí àmì ṣe a ò ní ṣubú dànù. Má sáré eléré tó bá sáré eléré wà kán lẹ́sẹ̀. Ohun tó ní kò tó jẹ́ tiẹ̀ òun lẹ́nu mi fi ń tọrọ. Kò lè sí ohun tó lè jẹ́ láyé àárín ló wà. Àwọn kan lówó ju ẹ lọ, àwọn kan ò ní tó ẹ, àárín ló wà. Àwọn kan nílé ju ẹ lọ, àwọn kan ò ní tó ẹ, àárín ló wà. Àwọn kan lọ́lá ju ẹ lọ, àwọn kan ò ní tó ẹ, àárín ló wà. Mo gbà ní àdúrà lénìí lọ́lá ìjọ tó ṣú lénìí. Gbogbo àánú tó tọ́ sí àyànmọ́ wa, ẹni tí àmì ẹ̀ tóbi ju àánú yẹn ò ní sá fún wa. Ẹ ṣe. Ẹni tí yóò lóògùn àlọ́ lọ́wọ́. Ẹni tí yóò lọ tẹ àwòrán rẹ̀. Ẹni tí kì í ṣe pé a máa súnlẹ̀ o. Ẹni tí yóò lọ kó ti yà lóògùn. Pàṣẹládé. Wọ́n fi bright. Ẹni tí yóò lọ tẹ àwòrán rẹ̀ o. Ẹni tí kì í ṣe pé a máa súnlẹ̀ o. Ẹni tí yóò lọ. Ṣé òun ló sọ fún wa bẹ́ẹ̀? Wọ́n ní ẹgbọ́ pé ìgbàgbọ́ ẹ̀dá ló ń bẹ̀dà dáradára yìí. Tàbí òṣà ó ti tọ́ ọkọ̀ ṣùgbọ́n tá a bá wí. A ò lè sọ ká kú lórí